Hallelujah, hallelujah, hallelujah. Ẹ kú ojúmọ́, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káàsán níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi tàbí tí ẹ ti ń wò mí. Mo gbàdúrà pé ní orúkọ Jésù, ojú tẹ́ fi ń wò mí, ojú yẹn ò ní fọ́. Bẹ́ẹ̀ etí tẹ́ fi ń gbọ́ wa, etí yẹn ò ní di lórúkọ Jésù. Èmi ọmọ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín, ọ̀rẹ́ yín. Èmi náà mo tún dé lónìí gẹ́gẹ́ bí ìṣe wa. Ìrìn àjò eléyìí a sọ ní ìjẹ́rin tí a bẹ̀rẹ̀ ìrìn àjò pé eléyìí jẹ́ ìgbà àkọ́kọ́, ìyẹn ni tá a ṣe ní ìjẹ́rin. Eléyìí wá jẹ́ ìgbà kejì. À ń sọ̀rọ̀ lórí ìrìn àjò kádàrá àti àyànmọ́ nínú ara kan, èyí tí a bẹ̀rẹ̀ ní ìjẹ́rin. À ń sọ pé bóyá ọjọ́ mẹ́ta ni ìrìn àjò yìí fẹ́ máa bẹ̀rẹ̀ ló máa jẹ́ ni, tàbí ọjọ́ méje àti iṣẹ́ lórí ẹ̀. Bóyá 7 days ní o, bóyá 3 days ní àṣìṣe lórí ẹ̀. Àná tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí again, a rí pé network yẹn ṣe málàmálà, kò jẹ́ kí a ríṣẹ́ yẹn ṣe, so la fi sọ di òní. Tá a bá kíyèsí èyí tí a ṣe kọjá lórí àwọn amóhùnmáwòrán yìí tí a ń pè ní ìpinnu Ayọ̀mídé online, a rí pé a ti sọ season 1. À ń sọ lórí ìránṣẹ́ kan tí a pe orúkọ rẹ̀ ní Àṣeyì, tí ó wà nílùú ìlú Ẹ̀ṣìrere. Òrìṣà kúnlẹ̀ bọ́tà ni wọ́n ń bọ́ ń bẹ̀, a pè ní Ajúnilọ. Ẹ má gbàgbé pé ọba ni à ń pè ní Àṣeyì yìí. Ọba sì máa pe àjùlọ ní Àṣeyì, a máa pe àjùlọ ní bàbá rẹ̀. Ẹ má bínú, network lójú ti bẹ̀rẹ̀ o. Ṣùgbọ́n kí ló tá à ń sọ ni pé arákùnrin kan ń bẹ nílùú àgbẹ̀ ni, a pè ní Tọba Làṣẹ. So èyí ni ìrìn àjò tí a rẹ̀ kọjá ní ìjẹ́rin. Now a fi ń yé wa pé ìrìn àjò ránṣẹ́ yẹn, tá a bá wo ìrìn àjò ẹ̀, a rí pé ìyàwó kan péré la yàn mọ́. Ẹ wo nǹkan tí wọ́n là kọjá. Ìwọ tó bá fẹ́ máa gbọ́ gbogbo nǹkan yìí, tàbí fẹ́ máa wò ó ní láti follow wa lórí péjì yìí. So tó bá ti follow wa, gbogbo nǹkan yẹn ó máa rí, wà á dẹ̀ máa gbọ́ bó ṣe ń lọ. Now ibi tá à ń lọ lónìí rèé, nínú tá a pè ní season 2 nínú ìrìn àjò kádàrá àti àyànmọ́ nínú ara kan. A jẹ́ ká mọ̀ pé àyànmọ́ ó jẹ́ ohun tí a yàn mọ́ni látọ̀run wá, tàbí tí a ti kọ mọ́ni látọ̀run wá. Kádàrá òun ni ìdojúkọ, àwọn tá à ń dojúkọ nínú ayé yìí, tàbí àwọn ìṣòro tí à ń rí, àwọn ni à ń sọ nípa kádàrá. A dẹ̀ ń sọ fún wa pé Yorùbá sọ nínú ọ̀rọ̀ tiwọn pé ẹni tó bá lóun bá gba kádàrá kọ́, ó máa ń padà gba kodoro ni. Lórúkọ Jésù, a ò ní gba kodoro. A dẹ̀ jẹ́ kó yẹ pé kádàrá òun ló júwe ọ̀nà fún àyànmọ́. Tí wọ́n bá gba kádàrá, á débi àyànmọ́. Náà ibi tá à ń lọ lónìí rèé, kò jìnnà. Òun ni pé à ń lọ sí ìlú kan, a pè ìlú ẹ ní Adákẹ́jà. Òrìṣà kúnlẹ̀bọ tó ń bọ́ ń lu Adákẹ́jà, òun ni ọba ètò. Ọkùnrin kan ń bẹ ní ìlú Adákẹ́jà yìí, à ń porúkọ ẹ̀ ní Gbọ́lágadé. Orúkọ ìyàwó Gbọ́lágadé òun ni Adéṣewà. Ṣùgbọ́n Gbọ́lágadé jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó ní ìgbàgbọ́ nínú òrìṣà tá ń pè ní ọba ètò. Kò sí gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ gbé láyé yìí, ó kọ́kọ́ máa béèrè lọ́wọ́ ọba ètò. Ohun tí ọba ètò bá ní kó ṣe, òun ló máa ń ṣe. Gbọ́lágadé jẹ́ èèyàn kan tó jẹ́ pé tó bẹ̀rù, ó ní bẹ̀rù gan. Ìyàwó ẹ̀ pẹ̀lú òun náà ní ìbẹ̀rù. Wọ́n máa ń tẹ̀lé ohun tó bá gbọ́, ìgbésẹ̀ tí ọba nìkan gbé, òun náà máa ń gbé. Ṣùgbọ́n Gbọ́lágadé tá à ń sọ yìí, wọn àti ìyàwó ẹ̀ Adéṣewà, láti ìgbà tí wọ́n ti ń lo ìgbé ayé wọn bọ̀,
wọn ò rọ́mọ bí. Wọ́n wá ń gbé gbèsè yẹn, wọ́n ń gbé gbogbo bọ́ yẹn ṣe, wọn ò rọ́mọ bí náà. Adéṣewà ní òun dẹ̀ ní ọmọ ọ̀dọ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ojúlóge. Adéṣewà wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ sí òun nínú ọmọ láyé. Ó bá pe Gbọ́lágadé ọkọ ẹ̀, ó bá ní, Gbọ́lágadé, ìwọ ọkọ mi, wá jọ wá bò mí láṣìírí. Ọkọ ẹ̀ wá ń bèèrè pé Adéṣewà kí ló fẹ́? Ó ní, ohun tí mo fẹ́ ni pé Ojúlóge ọmọ ọ̀dọ̀ tó wà lọ́dọ̀ mi, mo fẹ́ kó wọlé tì. Bóyá Ọlọ́run á ṣe kí ni, á jẹ́ kí a rí ọmọ látara ẹ̀. Èmi náà tẹ̀ máa ṣe kí ni, ó máa yò pé òun ọmọ gbíjú. Gbọ́lágadé wá wò pé Adéṣewà irú àmọ̀ràn wo lélẹ́yìí? Adéṣewà wá ní bóun ṣe fẹ́ nìyẹn. Now Gbọ́lágadé kò wá gbé ọ̀rọ̀ yìí kó lọ bá ọba ètò, kó fi lọ bá ètò pé ọba ètò, aya mi Adéṣewà máa sọ báyìí o. Kò ríran ìrọ̀ǹgbà yẹn, òun náà wá wọlé ti Ojúlóge. Ọlọ́run bá ṣàmì sí. Lóòótọ́ Ojúlóge bímọ, inú Adéṣewà ń dùn pé àwọn ti dọ́lọ́mọ láyé. Inú Gbọ́lágadé pẹ̀lú ń dùn pé àwọn ti dọ́lọ́mọ láyé. Wọ́n bá eré àníyàn lọ. Nínú ìrìn àjò, gbogbo ara ti mọ̀ pé òrìṣà jẹ́ pé méjì obìnrin kò sí òdèdénú. Lóòótọ́ ni Adéṣewà fi tìfẹ́tìfẹ́ bá Ojúlóge tó fi ń bá rìn. Ṣùgbọ́n Ojúlóge ti wá gbéraga pé kí ni màmá ẹ̀ lọ sẹ́ńbẹ́. Òun kọ́ lòun ní kẹ́ má bímọ náà, òun lòun sì nílé nítorí pé òun lòun bímọ. Inú Adéṣewà bàjẹ́. Inú Gbọ́lágadé gan bàjẹ́ níbì kan, ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ kan inú ètò ẹ̀dùn pé òun ti lọ́mọ láyé. Nínú ìrìn àjò, wọ́n porúkọ ọmọ náà ní Ìfẹ́lolú. Ìfẹ́lolú lórúkọ ọmọ yẹn ń jẹ́. Nínú ìrìn àjò, ọba ètò tí a ń pè ní Òrìṣàkúnlẹ̀bọ tí ó máa ń tọ́ Gbọ́lágadé sọ́nà, ó wá bàrì sí bá Gbọ́lágadé sọ̀rọ̀, máa gbégbèsè báyìí ni kó máa rìn, báyìí ni kó máa ṣe. Tó bá ti ń ṣe, èmi ò gbàgbé ìlérí àti májẹ̀mú tó wà láàrin mi àti ẹ o, èmi á mú ṣẹ fún ẹ o. Gbọ́lágadé bá bẹ̀rẹ̀ sí ní gbọ́. Nínú ìrìn àjò, ó dé àkókò kan, Adéṣewà bá pe Gbọ́lágadé ọkọ ẹ̀ wípé ọmọbìnrin tá ń pè ní Ojúlóge yìí lóòótọ́ ọmọ ọ̀dọ̀ tòun ni, ìgbéraga ti ń pọ̀ jù fóun. Ìlàbẹ́ ṣe ọkọ ní kò sí nǹkan tó ń fẹ́ ṣe, àgbà ká máa fara gbọ̀gbọ́ náà, ọmọ ẹ̀ náà láti rí pé ká má fọ̀rọ̀ gùn. Ọba ètò wá sọ fún Gbọ́lágadé pé àníwà bímọ, ìyàwó ẹ̀yẹn máa bímọ, kò sí nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀, ẹ̀rọ ọmọ gbẹ́jọ́. Kò pẹ́ kò jìnnà lóòótọ́ àwọn náà bímọ. Adéṣewà náà lóyún, òun náà bímọ ọkùnrin. Wọ́n porúkọ ẹ̀ ní Ìfẹ́dọ́là. Ìfẹ́ kí ni o? Ìfẹ́dọ́là. Inú Adéṣewà ń dùn, inú Gbọ́lágadé ń dùn pé yes, àwọn náà dọ́lọ́mọ láyé. Ó wá tó àkókò tí Adéṣewà fẹ́ gba ọmọ, ó fẹ́ gba ọyàn lẹ́nu èyí tí ń ṣe Ìfẹ́dọ́là. Gbọ́lágadé bá ṣàsè ńlá, ó pa àwọn èèyàn, wọ́n jẹ, wọ́n mu, inú wọn ń dùn. Ìfẹ́lolú wá lọ dúró lẹ́gbẹ̀ẹ́ kan, ló wá ń fi Adéṣewà ṣe yẹ̀yẹ́. Orí arúgbó ó sì ṣe ń gbọ́ ọyàn lẹ́nu ọmọ lógbòlógbò ọjọ́ ẹ̀. Adéṣewà rí, ẹ má bínú, nẹ́tíwọ̀kì ọ̀fíì ti bẹ̀rẹ̀ ni. Adéṣewà rí bó ṣe ń fi ṣe yẹ̀yẹ́. Inú bá bí Adéṣewà pé ṣé mi lọmọ yẹn fi ṣe èyí pé lógbòlógbò ọjọ́ mi ni mo ṣe ń gbọ́mọ̀ lẹ́nu ọmọ ní àkókò yìí. Inú bá bí, ó bá pe Gbọ́lágadé ọkọ ẹ̀. Gbọ́lágadé ọkọ mi, olúwa mi, nǹkan ṣe mí. Ọkọ ẹ̀ ní kí ló dé aya mi? Ó bá ní Ojúlóge àti ọmọ ẹ̀ Ìfẹ́lolú, òun ò fẹ́ rí wọn nílé mọ́. Gbọ́lágadé ní kí ló dé? Wà á ní sùúrù ní ṣúta tí nígbàlá máa ní, olóhùn ò fẹ́ rí wọn sẹ́ẹ̀, irọ́ òun ò fẹ́ rí wọn ni, àti ìyá àtọmọ ò fẹ́ rí wọn. Inú Gbọ́lágadé bàjẹ́, ọmọ tòun ní náà, ọmọ tòun ní.
ìyàwó sáà ní pé kò sí nǹkan tó fẹ́ ju pé kó jáde kúrò lọ. Gbọ́lágadé bá lọ bá ọba ètò. Ọba ètò, mo ti dé o, Adéṣewà aya mi ní. Ó ní Ojúlóge àti Ìfẹ́dọ̀lá ọmọ ẹ̀ òun ò fẹ́ rí wọn mọ́ yàtọ̀ sóhun àti Ìfẹ́dọ̀lá ọmọ tó kí ni kó mo ṣe o. Ọba ètò wá ní Gbọ́lágadé, nǹkan tí aya rẹ̀ ní kó o ṣe òun náà ló máa ṣe o. Gbọ́lágadé ní nǹkan táyà tòun ní kó o ṣe ló máa ṣe. Ọmọ tòun ní ìyàwó ti di ìyàwó. Ó ní ọjọ́ kìíní àná rántí pé ó gba ohun ẹ̀gbọ́ ohun tó òun ló ní kó wọlé tì í tó wá bá mi pé ọba ètò aya mi Adéṣewà ní kí n ṣe báyìí. Ó wá níwọ̀n ìgbà tó o ti gba ohun ẹ̀gbọ́n ọjọ́ kìíní àná lọ gbóhun ẹ̀gbọ́n náà ni láì mọ̀ pé ọba ètò fẹ́ tú ètò tó ni. Gbọ́lágadé bá délé ó bá lọ bá Adéṣewà aya ẹ̀ tó kò sí wàhálà. Ojúlóge àti Ìfẹ́dọ̀lá ọmọ ẹ̀ ọmọ àfilélẹ̀ wọn kò lé ọba tí wọn lọ. Ìrìnàjò bẹ̀rẹ̀, inú Adéṣewà ń dùn. Ẹ kíyèsí o, ẹni pé ó ti di ìyàwó méjì fún Gbọ́lágadé ńbẹ̀ yẹn. Ẹ rántí ti ẹni àkọ́kọ́ tí a pè ní Tọ́ba láṣẹ, ìyàwó kan náà dúkù dalẹ̀ òun náà nìkan lọ́jọ́ ìrìnàjò. Ṣùgbọ́n ẹ rántí nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìdílé yẹn. Náà wọ́n ń lè gbé ayé wọn lọ. Ọba ètò wá ń sọ fún Ojúlóge àtọmọ ẹ̀ pé kó má ronú nípa tọmọ ẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe o. Á dàgbà, òun náà máa jẹ́ orílẹ̀-èdè ńlá kan, èèyàn ńlá lòun náà máa jẹ́ láyé tiẹ̀. Tífẹ́dọ̀lá bá ń jẹ́ èèyàn ńlá láyé tiẹ̀, Ìfẹ́dọ̀lá náà máa kí ni ó máa jẹ́ èèyàn láyé tiẹ̀ nítorí pé kí ni ọmọ ẹnìkan náà ni àwọn méjèèjì jọ ń ṣe. Oníkàkú bẹ̀rẹ̀ ìrìnàjò. Bí wọ́n ṣe ń rìnrìn àjò yẹn lọ, wọ́n rìnrìn àjò yẹn lọ, wọ́n rìnrìn àjò yẹn lọ. Ọba ètò wá lọ mọ̀ọ́mọ̀ dán Gbọ́lágadé wò. Ó ní Gbọ́lágadé o, mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀. Gbọ́lágadé ní ọba ètò mò ń gbọ́ bàbá mi, mò ń gbọ́. Ọba ètò wá ní ọmọ ẹ̀ Ìfẹ́dọ̀lá yẹn mo fẹ́ kó fi fún mi. Ọba ètò ó dá mo ti gbọ́, máa fi fún ẹ kò sí wàhálà, máa fi fún ẹ mo ti gbọ́. Pẹ̀lú inú ọgbẹ́ ọkàn ló fi ṣe o, ṣùgbọ́n ó gbàgbọ́ pé wẹ́ ó ní nǹkan tó fẹ́ yẹ kó jáde ńbẹ̀. Ó bá mú ọmọ yẹn lóòótọ́, ó fẹ́ fi rúbọ fún ọba ètò. Ó ti pèsè gbogbo nǹkan rúbọ sílẹ̀. Ó ti mú Ìfẹ́dọ̀lá, ó ti pè ilé ẹ̀ sílẹ̀. Ìfẹ́dọ̀lá ń bèèrè lọ́wọ́ bàbá mi. A pè lọ gbogbo nǹkan tí a fẹ́ fi rúbọ sí ọba ètò. Ṣùgbọ́n ààrá ìràn, a ò rí gbà àráwọ àrádìẹ̀, kò sí nǹkan tá a fẹ́ lò. Ó ní ọmọ mi, ìwọ máa wò ń tì ẹ́. Ọba òkè fún ẹ̀ máa ṣe kí ni? Ọba ètò ló máa ṣe kí ni? Ló máa pèsè nǹkan yẹn. Ọmọ ọ̀dẹ̀ mọ̀ pé òun gbọ́gbọ́gbọ́ ní ohun ìrúbọ tí wọ́n fẹ́ lò. Gbọ́lágadé bá mọ̀mọ́, ó dì lójú, ó bá dá dùbúlẹ̀, kó gbé ọ̀bẹ sí ọrùn ẹ̀. Ọba ètò bá ní Gbọ́lágadé àyànfẹ́ mi ó tó. Ó bá dáwọ́ dúró lóòótọ́. Ó ní wò ó ní mo fẹ́ràn rẹ̀, ó nífẹ̀ẹ́ mi lóòótọ́, ó dẹ̀ gbà mí gbọ́ lóòótọ́. Bójú òkè gbẹ̀rán kan lọ́kan mo fi rọ́pò ẹ̀mí ọmọ rẹ̀ tí ń ṣe Ìfẹ́dọ̀lá. Ẹ wúlò fẹ́ yẹn o. Ó bá fún un ní ẹran tó máa fi ṣòro bọ̀. Ó ṣòro bọ̀, inú wọn dùn, àyọ̀ wọn kún, wọ́n ń lò láyé wọn lọ. Lẹ́yìn ìrìn àjò, Adéṣewà ní ọ̀pọ̀ ti dàgbàlagbà already. Ó bá kí ni o, ó bá kú. Lẹ́yìn tó kú tán, ó wá kú Gbọ́lágadé àti Ìfẹ́dọ̀lá nìkan ló ń lò láyé wọn lọ. Gbọ́lágadé bá wọn pé ṣé bóun ṣe máa bá ìrìn àjò yìí lọ nìyí. Ìfẹ́dọ̀lá òun náà bá lọ fẹ́yàwó lẹ́yìn tí yẹ ikú tán. Orúkọ ìyá tó ń fẹ́ ni Túnẹ̀ṣe. Òun bá gbéyàwó, ó gbé Túnẹ̀ṣe níyàwó. Ẹ̀ pé òun náà bẹ̀rẹ̀ ìrìn àjò tiẹ̀ pẹ̀lú ìdílé tiẹ̀. Ó wá kú Gbọ́lágadé nìkan pé báwo ló ṣe fẹ́ ṣe. Gbọ́lágadé náà bá ṣe kí ni o, ó bá lọ tó fẹ́yàwó mìíràn lẹ́yìn kí ni
lẹ́yìn ìgbólógbò ọjọ́ orí ẹ̀ ó fẹ́ yàwó mìíràn. Orúkọ ìyàwó tí Gbọ́lágadé náà padà fẹ́ òun ni Kéèsẹ́ní. Lógbòlógbò ọjọ́ òun náà lọ fẹ́ Kéèsẹ́ní. Kéèfẹ́ náà sí kí ni òun náà ṣàbíamọ fún un. Ó ṣàbíamọ fún Gbọ́lágadé dáadáa. Ó bọ́kùnrin, ó bóbìnrin. Ẹ má bá mi kà á o. Ó di obìnrin mélòó? Ó di obìnrin 3. Ṣùgbọ́n níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé Gbọ́lágadé kò rò ó nínú ọkàn ẹ̀, kò dẹ̀ ní nínú ìrìn àjò ẹ̀ pé ìyàwó 3 ló máa fẹ́ o. Lóòótọ́ mò ń sọ pé Bíbélì sọ lóòótọ́ pé ọkùnrin á fi ìyá àti bàbá ẹ̀ sílẹ̀, á dùrọ̀ mọ́ aya ẹ̀ tó máa di ara kan. Náà ẹnì kíní tí ń ṣe tọ́ba láṣẹ níjọ́ kìíní àná pẹ̀lú ìjókòó-dalẹ̀ ìyàwó ẹ̀, òun àti ẹnìkan ni ẹran tí ìrìn àjò ṣẹlẹ̀ mú tó padà síbẹ̀ o. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìrìn àjò yìí. Ìrìn àjò kádàrá àti àyànmọ́ nínú kíni nínú ara kan. Ìyẹn ni pé ohun tá a ti yàn mọ́ Gbọ́lágadé látọ̀run ni pé nínú ayé tó ń lọ o, obìnrin 3 ló máa ní tó máa bímọ fún ẹ. Ẹ wo ọ̀nà tí Ọlọ́run gbà tó ètò yẹn. Ìyàwó tó wà nílé ò rọ́mọ bí. Ìyàwó ní pé kó súnmọ́ ọmọ ọ̀dọ̀ tó ó bẹ̀rẹ̀ àjò ó bímọ. Ìyàwó tó àkókò ìyàwó sí kí ni orí ibi àgbà ń rìn ó tún fẹ́ ìyàwó 3. Nígbà tí Gbọ́lágadé dàgbà dáadáa, àkókò tó ogbó ti dé, torí pé ọjọ́ ti ń súnmọ́ tó ọjọ́ òun fẹ́ fi ayé sílẹ̀, ó bá pe gbogbo àwọn ìjọ àti Ìfẹ́dolú àti Ìfẹ́dọ́là àtàwọn ọmọ tó kù tí Kéèsẹ́ní bí fún, ó bá pín ogún fún wọn. Ṣùgbọ́n wá wò pé ta lọmọ tó bá wọn gbé jù, òun ni Ìfẹ́dọ́là. Ogún tó pọ̀ ó fún àwọn ti bí ọyá ẹ máa bá ti ń lọ, ẹ máa bá ti ń lọ, ó yan ọ̀dọ́ fún tí wọ́n fún kọ́ máa bá ti wọn lọ. Wá gbé gbogbo ogún ẹ̀ tó kù, Ìfẹ́dọ́là ìwọ ló lógún, ogún ẹ̀ rẹ̀. Ẹ kíyèsí nǹkan tó fẹ́ mú jáde nínú pé ó di ìyàwó 3 nínú ara kan, níyàwó 3 nínú ara kan. A ti sọ pé ẹwà àwọn kádàrá tó bá pàdé nínú ìrìnàjò yẹn, àwọn ìdojúkọ tó bá pàdé ń bẹ̀, àwọn oní kádàrá yẹn ló júwe ọ̀nà ibi táyọ̀ mọ́ ń mú lọ, olómú débẹ̀ yóò fi débi àyànmọ́ yẹn. Ọmọ májẹ̀mú inú wọn òun ni kí ni o, Ìfẹ́dọ́là. Ó bẹ̀rẹ̀ ìgbé ètò náà. Nígbà tó tàkùkù ńkọ́, Gbọ́lágadé sí ni òun náà fàyè ó bá ṣe lọ. Òkè èmi àti ẹ lónìí a ti fẹ́ ṣí ojú òpó sílẹ̀ fẹ́ tó bá fẹ́ pé o, torí pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwọn ọ̀dọ́ ní máa ń sọ àwọn ọ̀dọ́ máa sọ fún yẹn pé tí bá ti bẹ̀rẹ̀ tó pè mí o, ẹ pè mí kọ́ lè mọ̀ pé yẹn ti ń pè mí rọ̀ o. Àwọn ò ń ṣe yẹn. A ti sọ pé orí aago tẹ́ ẹ máa pè sí ó ní 070 35 74 65 56. Ìyẹn ni pé ẹnikẹ́ni tó bá fẹ́ pè bóyá lẹ́yìn ètò, ṣùgbọ́n tẹ́ bá pe nọ́mbà lẹ́yìn ètò ó ṣe é ṣe kí ó máa lọ. Ṣùgbọ́n bí ètò bá ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́, nọ́mbà ẹ lè pè. WhatsApp nọ́mbà wa ti wà ń bẹ̀ wípé ẹ lè WhatsApp wa lẹ́yìn ètò. Ìyẹn ni à ń pè ní 07032 63 8325. Ìyẹn ni WhatsApp nọ́mbà wa, ibi táwọn èèyàn ti máa ń bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìyẹn. Ṣùgbọ́n tá a bá ń ṣètò yìí lọ́wọ́, nọ́mbà tẹ́ ẹ lè pè wá sí òun ni 070 35 74 65 56. Ìwọ tó bá wà pẹ̀lú wa tó wù wá lọ́wọ́lọ́wọ́ o lè pè. Ẹ jẹ́ ká jọ gbé ọ̀rọ̀ yẹn wò, ká jọ gbé yẹ̀ wò. Kálẹ̀mí àti rẹ ní kọ́. Nígbà tí ìyàwó ẹ̀ tẹ́ ẹ jọ wà tẹ́ ẹ tí ì bímọ, tọmọ ọ̀dọ̀ wà tó ní kó súnmọ́ ọmọ ọ̀dọ̀. Kálẹ̀mí àti ẹni ṣé ò ní sọ pé mi ò lè ṣe o nítorí pé mi ò fẹ́ ọ méjì. Tàbí wá sọ pé kọ́ńtẹ̀ tó sọ fún ẹ ṣé ò ti ní gbígbésẹ̀. Ìwọ dẹ̀ sọ pé èmi ò lè fẹ́ ọ méjì láyé mi lè fẹ́ méjì láyé mi ẹ̀kọ́ mo fẹ́ dúró lórí. Ṣé o mọ ibi tí àyànmọ́ ẹ wà? Ṣé o mọ ibi tí kádàrá ń tiẹ̀ lọ? Ìyẹn ni a sọ ní èyí tó kọjá pé ìwọ tó ní pé láyé mi lè bí lórí ìyàwó kan. Ṣé o mọ ibi tí àyànmọ́ tiẹ̀ gbà? Ṣé o mọ ibi tí kádàrá ń gbé lọ yìí? Ohun tá à ń sọ ni pé ìrìn àjò kádàrá àti àyànmọ́ nínú ara kan òun là ń sọ nípa ẹ̀. Season 2 lélẹ̀, Season 3 ń bọ̀.
ẹ jọ̀ọ́ ẹ bá wa like ẹ share ẹ comment ẹ. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, eléyìí nígbà kejì tá máa bẹ̀rẹ̀ ètò eléyìí. Àwa láwọn là ń ṣe ètò kí ló dé tí àwọn èèyàn mi kò ronú. Ẹ hàn pé péjì ti ọ̀tọ̀ ni, kí ló dé tí àwọn èèyàn mi kò ronú. Ẹ̀kọ́ bíbélì orí afẹ́fẹ́ àwa náà là ń ṣe. Ẹ mọ̀ pé péjì ti ọ̀tọ̀ ni. Àtìmọye followers tó wà ń bẹ̀, àtìmọye followers tó wà nínú kí ló dé àwọn èèyàn mi kò ronú, àtìmọ oríṣiríṣi kọ́mẹ̀ntì àwọn èèyàn máa ń bá sọ, àwọn tó máa ń gbà nímọ̀ràn àti ṣùgbọ́n lórí ètò eré náà tá a ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ yìí, ẹ jọ̀ọ́ ohun tí ẹ bá rí tó bá rí wa lójú tàbá ní ìbéèrè ẹ bá pàdé wa ní WhatsApp. Ṣùgbọ́n à ń tẹnumọ́ bí ètò yìí ṣe ń lọ, ẹnikẹ́ni tó bá fẹ́ pè wọlé láti béèrè tàbí láti dá sí láti béèrè nǹkan kan tàbí láti sọ pé òun fẹ́ bá wa sọ nǹkan lórí ẹ̀ bí ètò bá ṣe ń lọ, aago tẹ́ lè pè sí láti sọ yẹn 070 35 74 65 56. Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa o. Ẹ jẹ́ a jọ gbé yẹ̀wò. Ọlọ́run wà pẹ̀lú wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ lè pàdé ní YouTube channel wa náà. YouTube channel gbogbo iṣẹ́ tá à ń ṣe pátápátá ló wá wà ní YouTube channel wa. Ìyẹn la pè ní Ìpinnu Ayọ̀mídé TV. Ìpinnu Ayọ̀mídé TV. So ìyẹn ní YouTube channel wa. Ẹ bá pàdé ńbẹ̀. Gbogbo iṣẹ́ wa pátápátá ló wà ńbẹ̀. Bí ẹ ti ń share ẹ̀, tí ẹ ń like ẹ̀, tí ẹ ń comment, mo gbàdúrà pé ọwọ́ tí ẹ fi ń tẹ̀ yẹn ẹ ní fi gbọ́mọ sí. Lórúkọ Jésù ẹ ní fi bá ọmọ sí. Ọwọ́ yẹn kò ní gba ìbànújẹ́, kò ní gba lẹ́tà ìbànújẹ́, kò ní gba lẹ́tà ọ̀fọ̀, á gba lẹ́tà ayọ̀ fún yín. Gbogbo tẹ́ bá dáwọ́ yẹn lé àyè ló máa rọ yín sí. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ ṣé o, God bless you.